àbúrò àbíkà níbi náà. Ìdí ìròyìn pé ó wà òun ni àìgbọ́ra ẹni díẹ̀ ìlú ìbò wà. Ó bẹ̀ nọ́mà ní gbogbo organization tó nọ́mà. Ìgbà aláìsí ti correct ẹni káwọn kan ṣe máa correct. Ẹ̀rí nínú tí ṣe ọ̀pọ̀ nípàdé ká ṣe ní ìkọjá mo náwó ní mo fẹ́ sọ̀rọ̀. Àpá àwọn àtọ̀ká wọ́n ní ní ìgbọ́dọ̀ sọ̀rọ̀. Mo sì dákẹ́. Láàárọ̀ ìgbà tá a dé ó ti pè wọ́n. Ó sọ fún wọn pé ìṣe sí ẹ̀ ní láìpẹ́. Kì í ṣe pé mi ìmọ̀ràn tí mo lè sọ́jọ́ yìí nílẹ̀ ṣe pé kò sí ní sí. Ṣùgbọ́n àkọ́jọ́ ṣe nǹkan náà lásìkò kan náà ni mo fi dákẹ́. Náà wọ́n sọ fún mi láàárọ̀ ìpè ohun tó fà á táwọn ti ṣe bẹ́ẹ̀ òun ni pé èmi sọ pé ká mú ọjọ́ àwẹ̀ ẹlẹ́ kò bá ìlànà mi ìsọ bẹ́ẹ̀ ló ti mọ̀ ṣọ́. Nígbà tí mo wá dé méjì ọ̀rọ̀ àwòyẹ làwọn ń sọ lọ́wọ́ tí mo wá lọ́wọ́ tó mo fẹ́ sọ̀rọ̀. Òde mi fi sọ lọ́dọ̀ òde mi fi dá sí ilé tí wọ́n fẹ́ sọ mí. Ọjọ́ tí mo tó ti bá ti fún àwọn ìṣẹ̀lẹ̀ yìí lọ. Ìbẹ̀rẹ̀ tó bá wà ní ọ̀rọ̀ àwọn ìlú náà lè sè nínú ọ̀rọ̀ ọ̀gbọ̀n ìjà. Ẹni tọ́wọ̀ bá ń bẹ̀ tí èmi rò pé àṣà ìṣèpé ká bá ara ìdílé ká kí sí gbangba ní láti dé ètò. Bàbá dìde ètò bàbá àdúrà lọ́kọ̀ ọ̀gbìn bàbá yà àdúrà kò mú wàhálà dání kò ní ká tó tọ̀ ṣe kálùbà tó rí àgbọ̀lé ẹ̀ torí pé kálùbà lọ́wọ́ ilé ìdájọ́ ìyáàmọ́ tó ṣe. Ẹni tó bá yẹ tó ní ìfẹ́ ìjọba ọlọ́run náà ló máa ṣe lọ́wọ́ rẹ̀. Òbí ṣe tó yá mọ̀ ń takora títà kò wúlò ká kò sì takora títà ìyẹn rárá. Ẹlẹ́ẹ̀kejì wọn ni ọ̀rọ̀ mọ́tì. Tí wọ́n wí yẹn kìí ṣe ìwé ló ṣẹlẹ̀ ìgbọ́mọ̀sán náà. Mọ́tì yẹn wá sí ìgbọ́mọ̀sán ó program ó lẹ́yìn báyìí ní ìsinmi. Ṣẹ̀rí ó lè sọ kankan láàárọ̀ ìgbà tí ìgbà tó ṣe yà láwọn náà àkíyèsí lórí pé mo kọ́ pé wọ́n ní bàbá mọ́tì. Wọ́n wá ní sẹ́yìn ilé ìgbà àwọn onímọ̀tì tí mo pátá àwọn nílò tó lè pátá lọ. Tá a bá jọ kó rárá ní èyí sí problem. Ẹni yìí tí wọ́n yàn lọ́wọ́ yìí oyè tí wọ́n yàn òun ni Grand Mufti of Yorùbá Nation Delta tó sọ pé mi. Nígbà tí kò lè sí ìsìn kankan tó sọ pé wọn àná bẹ̀rẹ̀ wọn máa tẹ̀sí ẹ̀fẹ́ ìdíje. Náà àwọn náà a lò wọ́n bí ní Mufti ní ìyọ̀nà pàtàkì ní Yorùbá náà ètò wọn yàn kálukú yàtọ̀ ní ìlú ó yàtọ̀ ní sàrà ẹni tó sì yàn kálukú ó yàtọ̀ ní sàrà. Ìbárí ní màá tó mú ìbárí tọ̀rọ̀ náà bàá tó mú èmi nìyẹn. Náà wọ́n lè rí ẹ̀kọ́ mẹ́rin kan bẹ̀. Mo lẹ́nu èyí ó dúró tì mí gan ó yàn ṣe máa ń dúró sí yàn. Nígbà tí mo ní pọ́blẹ̀ tí kì í ṣe ó dúró dáadáa púpọ̀ ní èdè ìnáyè onípẹ́ nípa abárí lásìkò tí wọ́n wà ní ìṣòro òun náà la máa ń gbé lórí ọmọ yìí ó dúró tì mí dáadáa ní èdè ìnáyè mo bá dé ìyá òní ìfọ̀sí tó yá mo gbà kóra níta bọ́ mo wá fẹ́ ká ọ̀rọ̀ yẹn lẹ̀ ní pé ṣe rí kó má bàa dàbí ìgbà tó ṣe pé a máa rí ara wa bí wọn kápá ṣe rí la bá fẹ́ sí ìgbésẹ̀ kan ẹ̀jẹ̀ ká kí wọ́n tó ká sọ pálíkì náà ó lóòdù ọ̀kan tó lọ́wọ́ pálíkì tá a bá lọ ìṣọ́ọ̀tù tàbí ìṣòsì tá a bá lọ ọdún ìfẹ́ tó lọ́wọ́ tó máa ń rí ó máa ń ṣe síwájú you can take decision ní lágbára rẹ̀. Ẹgbẹ́ wọn náà wọ́n lè fọ́ mo fẹ́ sọ ní mo fẹ́ sọ ni pé wọ́n ka community fún wa gbọ́ community yẹn dá lóòótọ́ ṣùgbọ́n báwo ni wọ́n ti dá fún ó ṣe pé community yẹn ò tí ì lọ sí press kí wọ́n kà síwájú tí ká gbọ́ káwọn àwọn àmì suggestion ti wà ó yà fẹ́ ní tí wọ́n lè lọ kó ó yà fẹ́ ní tí wọ́n lè lè kó. Yẹ̀rù dramatic blunder of our correct.
kíkí nǹkan yẹn kó lè dá sí i. Lápò wa ní ká gbọ́ community ká lè máa lọ látara wọ́n bọ̀ lóṣù.